Ọjọ́ ayọ̀ àti ìdúpẹ́ ni ó tún jẹ́ ní Emmanuel Baptist Church Sábó Mọ́lọ́dẹ lọ́nà Ṣọ̀ṣà Ìjẹ̀bú-Òde bí ẹbí ọ̀rẹ́ àti àwọn afẹ́nifẹ́re ṣe kórajọpọ̀ láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí àádọ́ta ọdún àti ọdún mẹ́tàdínlọ́gbọ̀n tí àlùfáà dókítà Dele Taiwo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Blessing Adéwì jábọ̀ ròyìn pé ayẹyẹ náà kún fún orin ìyìn àti ọpẹ́ sí Ọlọ́run Olódùmarè pẹ̀lú ọ̀rọ̀ ìbùkún àti ìfẹ́ fún ọlọ́jọ́ ìbí. Ẹgbọ́ròyìn náà síwájú sí i. Ìjọ ti Emmanuel onítẹ̀bọmi kún fún ayọ̀ ohun ìdùnnú nígbà tí àwọn ènìyàn Ọlọ́run láti oríṣiríṣi ìjọ, ẹbí, ọ̀rẹ́ àti àwọn olólùfẹ́ ọlọ́jọ́ ìbí náà wá láti bu ọlá fún àlùfáà ìjọ náà tí gbogbo wọn ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìwà rere, aláàánú tí ó sì tún ní ìbẹ̀rù Ọlọ́run. Oníwàásù pàtàkì ọjọ́ náà tí ó tún jẹ́ alága ìjọ onítẹ̀bọmi àjọ ti ìpínlẹ̀ Ògùn, ẹni ọ̀wọ̀ ọ̀mọ̀wé Bíọ́lá Àjàyí nínú ìwàásù rẹ̀ tó pe àkọlé rẹ̀ ní ayẹyẹ ìṣedéédé Ọlọ́run. Ó ṣe ìrántí àwọn olùjọ́sìn nípa pàtàkì ìdúpẹ́ nínú ìrìn àjò ayé àti iṣẹ́ ìhìnrere àti wípé ó ṣe pàtàkì kí a máa ka ọjọ́ wa kí a lè ní ọkàn ọlọ́gbọ́n. Àwọn ọ̀rẹ́, ẹlẹ́gbẹ́ àti àwọn olólùfẹ́ kí ọlọ́jọ́ ìbí náà tí wọ́n sì gbàdúrà pé kí oore ọ̀fẹ́ Ọlọ́run túbọ̀ máa tẹ̀síwájú nínú ọgbà àjàrà iṣẹ́ ìhìnrere rẹ̀. Ó kú oríire tèní aṣọ̀pọ̀ ẹ̀ láyé fún pé ó wọ 50 lágbára Ọlọ́run á wọ 60 lágbára Ọlọ́run á wọ 70 80 in good health. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó fún wa nírú èèyàn báyìí tó sì ń lò láàrin wa gẹ́gẹ́ bí ohun èlò ìbùkún, ohun èlò rere. A gbàdúrà kí Ọlọ́run kó fún ní ẹ̀mí gígùn àti àlàáfíà kó lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹni ọ̀wọ̀ ọ̀mọ̀wé Dele Taiwo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìṣedéédé rẹ̀, ó sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn tó wà níbẹ̀ fún àtìlẹ́yìn wọn. Àwọn èèyàn fi iṣẹ́ sílẹ̀, ó yà mí lẹ́nu pé ó bọ́ sáàárín ọ̀sẹ̀. Mo yàn fẹ́ ta tẹ́ǹ ṣùgbọ́n àwọn èèyàn ní agbọ́dọ̀ ta tẹ́ǹ pé àwọn táwọn ń wò yìí ẹbí kan ṣe àmọ́ àwọn èèyàn wá. Àwọn èèyàn dẹ̀ yà mí lẹ́nu pé pa wíwá dáadáa, wọ́n wá tó kọjá òye, ó kọjá ọgbọ́n, ó sì kọjá ohun gbogbo. Mo dẹ̀ gbàdúrà pé Ọlọ́run á bùkún fún àwọn náà ní gbogbo agbọ́n tán ti ná tán ti lò. Ìyàwó ọlọ́jọ́ ìbí náà àti àwọn ọmọ rẹ̀ ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní ìbẹ̀rù Ọlọ́run, tó tún jẹ́ olódodo àti olóòótọ́, tí ó sì fi ara rẹ̀ jìn sínú iṣẹ́ ìpè rẹ̀ àti ẹbí rẹ̀. Wọ́n jẹ́ olótìtọ́ ènìyàn, wọ́n jẹ́ ẹni tó fẹ́ràn ìdílé ẹ̀, tó fẹ́ràn àwọn ọmọ, wọ́n jẹ́ ẹni tó ń fi àyà rán nǹkan lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí kánsíámà. Wọ́n ń fẹ́ ìlọsíwájú Ìjẹ̀bú-Òde local government. Mo gbàdúrà fún wọn wípé Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé wọn, pé Ọlọ́run tiẹ̀ fi wá fún wọn, pé wọ́n tiẹ̀ wò wá dàgbà èmi àti àwọn àbúrò mi. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo dẹ̀ rí jogún tí mo rí ní àwòkọ́ṣe ní ara wọn. Wọ́n jẹ́ èèyàn gidi, wọn kì í ṣe nǹkan burúkú, wọ́n dẹ̀ máa ń kó èèyàn mọ́ra. Mo dẹ̀ ní pé Ọlọ́run á ró wọn lágbára ní orúkọ Jésù. Lẹ́yìn náà ni àwọn ẹbí, ọ̀rẹ́ àti gbogbo ìjọ yíká fún ìdúpẹ́ láti fi gbogbo ọpẹ́ fún Ọlọ́run. Láti iléeṣẹ́ ti Ìjẹ̀bú-Òde, Blessing Adéwuyì ni ó ṣàtúpalẹ̀ ìròyìn náà.